mo kí wa pé a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta tí a bá wò ó mo kí wa kú ìsinmi ẹ̀ní mo kí wa pé a kú ìsinmi ayọ̀ ìsinmi ìdùnnú òun ni òní ni ó jẹ́ fún wa tá a bá wò á rí wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù kẹwàá nítorí ń parí lọ rèé ọlọ́run elédùmarè tó ṣẹ́ wá láti ìbẹ̀rẹ̀ ọdún títí tí oṣù kẹwàá fi ń lọ sí òpin ọlọ́run ọba náà kò ní fi wá sílẹ̀ yóò sọ wá di ìparí ọdún ẹ̀mí wa yóò lo àìmọye ọdún gbòó tó mú kí gbogbo wa o pé àkàlẹ́ àkú ìsinmi. ní tí mo mú wá lẹ́yìn tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ kí ájìjọ gbé yẹ̀wò lóòótọ́ ó jẹ́ nǹkan tí kò jọ ọ̀pọ̀lọpọ̀ lójú ní eléyìí tí mo pe àṣírí ẹ̀ ní àṣírí Ariran tí a fi ń rí májèlé nínú oúnjẹ Yorùbá gbọ́n púpọ̀ ọlọ́run Elédùmarè kó dákun kó mọ́ padà lẹ́yìn wa Yorùbá gbọ́n wàláhì Yorùbá gbọ́n. Báwo ni Yorùbá ṣe mọ̀ wípé tí wọ́n bá fi nǹkan sí inú oúnjẹ tí Yorùbá ó fi mọ̀ pé nǹkan ń bẹ nínú oúnjẹ yìí? ní tí Yorùbá ó fi mọ̀ pé oúnjẹ májèlé ń bẹ nínú oúnjẹ ní tí wọ́n fi sínú oúnjẹ májèlé ni ní tí wọ́n fi nǹkan lẹ̀ Yorùbá ni ní tí wọ́n fi mọ̀ náà nǹkan lẹ̀ Yorùbá ni ẹ̀rí pé ọlọ́run ọba tóbi Yorùbá sì gbọ́n púpọ̀. Ikú kékeré òun ní ń pa alágbára bẹ́ẹ̀ ni ikú kékeré ní ń pa alágbára tí a bá wò ó dáadáa á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára tí a ti gbọ́ nípa wọn á rí i pé ikú kékeré òun ló ń pa wọn bí kan fi nǹkan sínú oúnjẹ fún wọn bí kan fi nǹkan lẹ̀ kí wọ́n tẹ̀ mọ́lẹ̀ lóòótọ́ bí àsìkò bá tó kò sí ẹ̀dá tó lè yẹ àfi tá a bá ń ṣàwàdà lókù tí àsìkò bá tó kò sí ẹ̀dá kan tí ó lè yẹ nítorí pé ewé òsùnkò ní ọjọ́ tí àsìkò bá tó àwọn kankan wà tí à ń pè ní kádàrá ṣùgbọ́n tó jẹ́ àfọwọ́fà tàbí àìní àkàkùn ẹni tó jí lóòrọ̀ tó yẹ mọ́tò ọkọ̀ wò tó yẹ bíréèkì ọkọ̀ wò tó rí pé ń fèèlì nílùú lọ rìn àjò èyí tó yẹ kọ́kọ́ kọ́lọ̀ sí bíréèkì yẹn ná kò sí kókó ń bẹ̀ kò sí ọ̀tọ̀ ní nǹkan tó gbájúmọ́ títí tọ́jú ìrìn àjò fi pé tó fi kọrí sí ìrìn àjò ọwọ́ asáré ó ti gbàgbé pé bíréèkì ń fèèlì ọwọ́ kan tírélà lójijì ọ̀tẹ̀ bíréèkì fèèlì ásídẹ́ǹtì wá wáyé ọgbà bẹ̀ lọ ẹ dákun ṣé kádàrá ni àbí àfọwọ́fà àbí àìní àkàkùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa ń wò pé bóyá kádàrá ni tí ì sì ṣe bí ọlọ́run ṣe kọ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe wáyé kí ọlọ́run Elédùmarè kó dákun kó sáà lóòótọ́ nǹkan tí yóò bá ṣẹlẹ̀ náà wọ́n máa ń dìyàn létí o wọ́n máa ń di èèyàn létí àti rí ẹni tó ń pọ̀ kàkà kú tó ní mo sì rí i pé májèlé ló wà ń bẹ̀ mo rí àpẹẹrẹ ṣùgbọ́n mo wò ó pé mo ti jẹ nǹkan tí ìjẹ́ kí májèlé rán yàn ni ó jẹ tán ibẹ̀ ló gbà lọ. ṣé rí ọ̀tá tó ń sọ́ra fún un kì í sóun gangan ní ìṣòro rẹ̀ ẹni tó súnmọ́ pẹ́típẹ́tí tẹ̀ ìjọ ń jẹ tẹ̀ ìjọ ń mu òun gangan ló yẹ kó o kíyèsí àbí arẹ́ àtàwọn oníwà tí ó wàá fi májèlé sínú oúnjẹ fún ọ. sẹ́ni tó mọ̀rí kan lè lórí gbé oúnjẹ wá kó wá gbé fún ọkọ jẹ ni rárá àwọn tó mọ̀rí gangan tí wọ́n súnmọ́ tí wọ́n mọ̀ àti sùn àti jí rẹ̀ àwọn gangan ló yẹ ká bẹ̀rù. gbogbo àwọn tí wọ́n ń fún wọn ní nǹkan jẹ tá à ń gbọ́ ẹni tó súnmọ́ wọn ní kí ọlọ́run Elédùmarè kó dákun kó máa fi sọ rẹ̀ sọ wá. wọ́n lẹ́yìn ìkùlé lọ́ta wá inú ilé la ṣe ní gbé inú ilé mi bẹ́ẹ̀ ni kó o tó bẹ̀rù ọ̀tá rẹ nígbà mẹ́wàá kọ́kọ́ bẹ̀rù ọ̀rẹ́ rẹ láì mọye ìgbà. ìdí tó o fi gbọ́dọ̀ múra nínú o ìdí tó o fi gbọ́dọ̀ múra nínú o ìdí tó o fi gbọ́dọ̀ múra nínú ẹlòmíì ò lè ná náírà kan sórí àjọ ara rẹ̀ láyé yóò máa wò pé àwọn oníkìíní yẹn irọ́ ni wọ́n máa ń pa wọ́n ní lóògùn ò jẹ́ owó ẹ̀ ọmọ jẹ́ ìwọ náà gbìyànjú sí fún rẹ sí fáwọn ọmọ sí fún rẹ kó o sí fún àwọn ọmọ èyí tí wọ́n ti jẹ tí wọ́n ti ṣe sí wọn lára láti kékeré òní ń ṣiṣẹ́ lára rẹ tó ọ̀bá mọ̀ bóyá o ti jẹ ìwọ̀ bóyá o jẹ ìwọ̀ òkùnkùn mọ̀
bẹ́ẹ̀ ni ẹbọ kéékèèké ni wọ́n ní gba láìkú là oògùn lọ́jọ́ kan àpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ọjọ́ kan àpọ́njú nǹkan sẹ́ńtọ́ ní ọjọ́ kan àpọ́njú yìí ẹlòmíì ọmọ adájọ́ sí ni pé ń ṣe lọ́la ń ṣe lọ́túnla ń ṣe níjọ́ mẹ́rin gbogbo nǹkan tí ó lò rí gbákísàkà ní ẹ̀yẹ o ẹni ni ó fi máa ṣe ó sàn ká dáàbò bo nǹkan kó má wáyé ju kó wáyé lọ nítorí tó bá wáyé iye tẹ́ ná iye tá a nà pé kó má wáyé kò tó nǹkan tá a nà nígbà tó bá wáyé tán ó sì tún lè má mu ṣẹ̀wárí ìmáàmù tí mo rọra mẹ́nu bà ọ̀rọ̀ wọn ti gbìyànjú láti mú ìmáàmù yìí títí tí wọ́n rí mú kì í ṣe nínú fíìmù ojú ayé ni ẹni tó súnmọ́ tí wọ́n jọ ń jáde tí wọ́n jọ ń wọlé òun ló bá wọn ní wọ́n tó fi nǹkan sínú bàtà ìmáàmù yìí ẹsẹ̀ náà ló pa ìmáàmù tí mò ń sọ yìí àwọn tó bá gbọ́ wọn ó ti mọ ibi tó ti ṣẹlẹ̀ nítorí náà sí ìmáàmù tọkùnrin ni ìmáàmù tọkùnrin ṣùgbọ́n kọ́lọ́run ó gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ ni ni kọ́lọ́run ó gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ ni díẹ̀ ọmọkùnrin ò tó ẹ jẹ́ ká múra dáadáa ọlọ́run elédùnmarè kò ní fi ẹ̀mí wa lé ọ̀rẹ́ wa lọ́wọ́ kò sì ní fi lé ọ̀tá wa lọ́wọ́ o. à ń fi àṣírí eléyìí lára àwọn nǹkan bí àwọn bàbá wa ni a fi ń mọ̀ tí májèlé bá wà nínú oúnjẹ tí Magun tó bá wà ní ara obìnrin. kí ló bá mi wá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa òun náà ni kí ẹ subscribe sí YouTube channel wa àwa ń fi sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ni gẹ́gẹ́ bí a ṣe bá kò sí àfikún bẹ́ẹ̀ ni kò ní àyọkúrò èyí tí ó bá sì ní àyọkúrò àjọ mọ́ kò tí ì sẹ́ni tí ó pè mí tí mo ní kó lọ́ọ́ mowó wá rí o tí mo bá ní ẹ mẹ́sẹ̀gì mi kò tí ì sí orúntọ́ni tó lè jáde wọ́n ń fún mi ní ẹ̀bùn kì í ṣe pé mo sìn wọ́n kì í ṣe pé mo béèrè pé ẹ fún mi àwọn tí wọ́n mọ iyì nǹkan àbílẹ̀ àwọn tí wọ́n mọ iyì wúrà òun làwa ń tà á fún àsì ní fún wọn lófo ó ṣe wà láti ìgbà kí wọ́n tó bí àwa kì í ṣèmi ni mo ṣẹ̀dá ògùn o bó ṣe wà kí wọ́n tó bí wa kí wọ́n tó bí bàbá tó bí èmi gan ni ló ti wà bẹ́ẹ̀. kí ló bá mi wá ẹ bá mi wá ikú ẹ̀ lírí ààyè ikú ẹ̀ lírí ààyè ikú ẹ̀ lírí ààyè yìí á wá ìkódẹ̀ kan tó bá pọ́n dáadáa á ti bọ̀ ní ẹnu á bá ti bọ̀ lẹ́nu tán á mú lọ sí agìyàn ìjàlọ tá a bá ti débẹ̀ á sokùn mọ́ wọn ikú yìí á wá jù sínú ìjàlọ yìí tá a bá ti jù sílẹ̀ àwọn èrò yóò pé bò ó á mú á ti dáná síbẹ̀ ibẹ̀ náà láti jù ú sínú agbada pẹ̀lú àtàrí kan àti ewé tá a bá ti jó tán á fi ẹmọ́bìnú á kì òrùka á kì bọ ikú ẹ̀ lírí tí ó wọlé dé àárín àlefi méjì sí àlefi mẹ́ta sí torí yóò kàn tí a bá ti jó kínní ìtàn ayọ̀ òrùka yìí á fi ẹ̀tù yìí á fi sí gbẹ́rẹ́ á máa lo òrùka yìí tí Magun bá wà ní ara obìnrin dandan ni á rí ìjàlọ tí ó máa rìn wìnìwìnìwìnì ní abẹ́ obìnrin náà á ti mọ̀ pé èyí yóò ṣe é dé tó bá fi nǹkan sí oúnjẹ fún wa á rí ìjàlọ tí ó máa rìn lọ tí ó máa rìn bọ̀ á ti mọ̀ pé oúnjẹ yìí ò ṣe é jẹ àìsọ síta ibi ẹ̀mọ́bìnú mo ti yí omi kò jù báyìí náà lọ ọlọ́run Elédùmarè kò ní kọ̀ fún wa o lágbára lọ́wọ́ ọlọ́run ò ní fi wá fún ọ̀tá mú gẹ́gẹ́ bí mo ṣe ní sọ pé kẹ́ subscribe sí orí àkọ́tẹ́ ṣe fún wa náà ní kẹ́ subscribe sí YouTube channel wa ọmọ díẹ̀ sí TV ẹ bá wa share ẹ̀ ọmọ díẹ̀ sí TV ibẹ̀ ni a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti fẹ́ sọnù ìwọ náà gbìyànjú àmọ́ owó ìṣòwò akànwòra wa ní inú ló jìnnà jù láyé 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀ lẹ́ bá ní mẹ́sẹ̀gì wa ní WhatsApp ni o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹni tó mọ iye wúrà òun làwa ń tà á fún o bẹ́ẹ̀ ni ẹni tó mọ iye wúrà òun là ń tà á fún kì í ṣe àwọn tí wọ́n ń ṣiyèméjì rárá o àwọn tó jẹ́ pé wọ́n ń wò pé gbogbo ń tà ń sọ yìí ẹ̀bọ ni kì í ṣe àwọn là ń tà á fún àwọn tó mọ iyì rẹ̀ ojúlówó ọmọ Yorùbá tó mọ iye wúrà òun là ń tà á fún 07083907513 WhatsApp nọ́mbà wa ni ó ń lọ gbogbo nọ́mbà wa ló wà ní WhatsApp 09072793348 nọ́mbà yìí tá a bá wà lóko òun ló lè lọ
tá a bá ti wà lóko kò sí MTN bẹ́ẹ̀ òun ló lè lọ. tí ẹ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp á dá yín lóhùn. kò sí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ tí a lè rí nǹkan ẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ ó máa ní àwọn àṣírí ní èèyàn ò lè rí nǹkan kò sí. kẹ́ ẹ tó béèrè ìbéèrè ní tí ò bá yí yín eléyìí tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn alẹ́kulẹ́jà lọ béèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ wọn mọ̀ ẹlòmíì ìmúlẹ̀ pé ẹranko oníjẹ́ ta sẹ́ranko oníjẹ́ ta àbẹ́yẹ ẹlòmíì béèrè kí ni ọkọ̀ atari gbogbo àwọn béèrè báwọn èmi ìfẹ́ dáhùn kí Ọlọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa ẹ jẹ́ ká múra o ẹ jẹ́ ká múra ẹ jẹ́ ká múra ẹ jẹ́ ká múra torí pé àwọn ò sọ̀yàn ṣùgbọ́n àmẹ́ni tó ń sọ wa kí Ọlọ́run Elédùmarè kó dákun kó má fi wá lé ọ̀tá lọ́wọ́ ẹni ìjà ọba ní ipò rẹ̀ lọ́kùnrin lóòótọ́ ṣùgbọ́n sẹ́mọ̀ díẹ̀ tó bá wà lára náà yọmọ ó mọ̀ lè gbà wálẹ̀ lọ́jọ́ ewu Ọlọ́run lè lò láti gbà wálẹ̀ ní ọjọ́ ewu. mo kí gbogbo ilé pátápátá mo kí gbogbo ọmọ gẹ̀ẹ́sì fans club Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o. Prince Ọlọ́gbọ́n Adéwálé Táíwò òun ní péjì wa ẹ bá wa fọ́lọ̀ ẹ bá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa ẹ ṣe púpọ̀ torí orí àkọ́kọ́ ẹ kọ́kọ́ ṣe fún wa òun náà ni kí ẹ subscribe sí YouTube channel wa òun ní àṣẹ ìgbà ìyọ̀ǹda lórí àwọn àṣírí tí a bá fi sílẹ̀ pé yóò jẹ́ fún yín o. ẹ má gbàgbé pé àṣírí nílẹ̀ Yorùbá ó ní ìyọ̀ǹda nínú bẹ́ẹ̀ ni ó ní ìyọ̀ǹda tinútinú nínú bẹ́ẹ̀ ni Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa. mú kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kú ìsinmi bí oṣù yìí ṣe ń parí lọ ẹ̀mí wa kò ní parí láṣẹ Èdùmàrè o.